ṣé ìwé yìí wà ní Ilé Ifẹ̀ àbí ìwé yìí ó wà ní Ọ̀yọ́ Aláàfin àbó ń bẹ níjẹ̀bú. قال يا قوم اتبعوا المرسلين. الحمد لله المنفرد بالخلق الذي أوجد الناس لعبادته وأرسل إليهم رسلا مبشرين ومنذرين وليخرجوا الناس من الظلمات إلى النور بإذنه. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ó jẹ́ pé òun nìkan ni ó dá ẹ̀dá tá àti rí ẹlòmíì láti ìjọ tí a ti ń gbọ́ oríṣiríṣi ìtàn nípa ẹ̀dá yára kẹ́nìkan wá dìde pé èmi ni mo dá yín. Ọlọ́run ọba yìí ni ọba Allah tó jẹ́ pé òun nìkan ni ó dá ẹ̀dá. Ó dẹ̀ dá àwa ẹ̀dá láti lè bá máa jọ́sìn fún un. Ó rán àwọn òjíṣẹ́ sí wa mubashirin láti máa fún wa ní ìròdùnú tẹ́ bá sin Ọlọ́run ọba tẹ́ bá ti dọ́run orí bàbá ṣe pẹ́ tó láyé àmọ́ pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá ti dọ́run nǹkan báyìí lọ́nà bá pèlè ṣe fún yín. Gẹ́gẹ́ bá a ṣe sọ lọ́sẹ̀ tó kọjá ǹjẹ́ Ògún sọ fún wa pé tá a bá ti ẹ́mbàsì mi tó bá ti dọ́run nǹkan báyìí ń bẹ fún àlìjánà tá a lè máa pè ní àlìjánà ti tògún. Kẹ́ bá ṣe máa ń fi Ògún dẹ́rù bara wa nílẹ̀ Yorùbá Ògún kìíní kan lákàáyé àbí Ṣàngó kìíní kan ó ló máa ṣe kìíní kan báyìí fún ẹ ṣé tó bá dọ́run náà ṣé ó náà ti níyà kan tó máa fi jẹ àwọn tí ò bá sìn nílé ayé. Ọlọ́run ọba tí a dá ọpẹ́ fún yìí ń lọ Ọlọ́run ọba tó jẹ́ pé ó tún kò fi àwọn ènìyàn sílẹ̀ ó ń rán àwọn òjíṣẹ́ sí wa tẹ́tẹ̀rọ̀ tí kan bá ti lọ ìkan ó wá tí kan bá ti lọ ìkan ó wá kán lè bá wa mú wa kúrò nínú ojú dúdú léyìí tí a bá wọn bàbá wa. Gẹ́gẹ́ bí àwọn eléyìnbó ti West táwọn sọ fún wa pé you must be civilized, you have to leave this thing that your father has been doing. Fine. Adẹ̀ ń kúrò díẹ̀díẹ̀ àbí but wá kú ti bí tẹ̀sìn tọ́lọ́run ọba lẹ́kọ̀ọ́ láń sọ fún wa pé òun ló jíṣẹ́ sí wa liyukhrija an-nasa mina adh-dhulumati ila an-nur láti lè bá wa mú àwọn èèyàn kúrò nínú ojú dúdú ìgbẹ́ igi lére ìwo omi tó ń ṣàn kọjá jẹ́jẹ́ ká lọ máa forí balẹ̀ fún ká wo oríta ká gbé ẹbọ síbẹ̀. Gbogbo ojú dúdú yìí Ọlọ́run bá rán àwọn òjíṣẹ́ láti bá wa máa mú àwọn èèyàn kúrò níbẹ̀. Ọlọ́run báyìí náà ni a dá ọpẹ́ fún. Akíwa lẹ́ẹ̀kan sí àtúnkàbọ̀ sórí ètò yìí, ètò Let Us Talk Islam. Ètò wa tó kọjá ibi tá a dúró lé lórí ni pé ẹ jẹ́ ká rò ó nǹkan tá a náwọn bàbá wa yìí tán bá láyé tó jẹ́ pò náà lásọpá fẹ́ máa ṣe báwo gan la ṣe mọ ìtàn yìí. Torí nǹkan tá a gbọ́dọ̀ gbára lé ó gbọ́dọ̀ jẹ́ pé ó wà bí àwọn olóyìnbó ṣe máa ń sọ tá bá ń wo àwọn ní yunifásitì àwọn tó wà ní academics gbogbo wọn sọ pé reference, what's your reference. Àtàwọn oríṣiríṣi àwọn professor oríṣiríṣi táwọn náà ní tí ṣe báláyé ní kíní kan kí ni reference wọn pé nǹkan tá báláyé náà lélẹ̀. So ẹ jẹ́ ká ibi tá dúró sí ni ẹ jẹ́ ká sáré wá gbé yẹ̀wò. A ní àdẹ̀sọ ìtàn báwo ni ẹbọ ṣe bẹ̀rẹ̀ gan ní ayé. Kí làwọ́ fi ṣẹ̀rí Al-Qur'an la fi ṣẹ̀rí torí a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lásán kí ó má lẹ́rìí. Ìdí nìyẹn ẹni tó bá sọ wípé nǹkan tá bá nílé ayé ó ní a máa jọ́sìn fún. Àwa náà kọ́kọ́ sọ bá Al-Qur'an ṣe sọ wípé hal indakum kul hal indakum min ilmin fatukhrijuhu lana. Ṣé mọ̀ kan bẹ pẹ̀lú yín ẹ̀yin tàbáwọn bàbá yín àwọn bàbá wa ká gbé jáde ká wá gbé sí ẹ̀gbẹ́ Al-Qur'an yìí. Ṣé wọ́n pé a sọ fún wa nínú ayàtà kàfàrà wọlé tó lọ pé tọ́lọ̀ ọba alékọ́lá ní kí àdúgbò sọ̀rọ̀ sọ̀rọ̀ kó bá sọ pé ókè ṣé n tí walau ji'tukum bi ahda mimma wajadtum alayhi aba'akum ṣé mi ò tí gbé nǹkan wá tó jẹ́ pé ó tọ́ ó dára ó rẹwà ó pé ju nǹkan tẹ́lẹ̀ lè bá lọ́dọ̀ àwọn bàbá yìí lọ ni. Sọ jẹ́ pé kí ni Ànábì yẹn sọ fún wa pé òun gbé wá Al-Qur'an àwa gbé sí ẹ̀gbẹ́ nǹkan tí a bá táwọn bàbá wa sọ. Sọ lákọ̀ọ́kọ́ ti ni pé ibo ni ìmọ̀ yìí wà ṣé ìwé yìí wà ní Ilé Ifẹ̀ àbí ìwé yìí ó wà ní Ọ̀yọ́ Aláàfin àbó ń bẹ níjẹ̀bú. Ibo ni ìwé yìí wà tá fi ṣe àtọ́ka sí wípé in tó kọ́kọ́ délé ayé gẹ́gẹ́ bí ìtàn nínú àwọn ìtàn oríṣiríṣi pé báwo ni àwa Yorùbá gan ṣe kọ́kọ́ délé ayé. Àwọn kan nínú ìtàn kan wípé Elédùmarè òun ló rán Ọ̀rúnmìlà wá sílé ayé pẹ̀lú àkàsọ̀ ó délé ayé.
ibo ni àkọsílẹ̀ yìí wà? Inú ìtàn míì wọ́n ní àti Ọ̀rúnmìlà àti Mákà gan ló ti wá. Kí ló wá tó wáyé pé àti Mákà ni? Ṣé síwájú kan tó rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni ó ti wá láti Mákà ni? Àbí lẹ́yìn ìgbà tán rán tó wáyé pé síwájú ẹ̀ ni? Ṣé ẹbọ tí wọ́n ń sìn ní Mákà yẹn ló gbé wá sílẹ̀ Yorùbá tó jẹ́ pé Ọlọ́run bá wá gbé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam dìde pé kó lọ pa ẹbọ yẹn rẹ́ tó wá parẹ́ ní Mákà? A jẹ́ pé tí iṣẹ́ yẹn bá ti dọ́dọ̀ tiwa náà nílẹ̀ Yorùbá sọ pé in tí Ọ̀rúnmìlà gbé wá láti Mákà ó ti wà rejected torí pé a ti gbé ìmọ̀nà dìde ní Mákà tó ti wá pa ẹbọ rẹ́. Nínú ìtàn míì wọ́n ní rárá, wọ́n ní nígbà tó dé kinní kan Agbọ́nmirègún ó bá ní oríṣiríṣi ìtàn, ṣùgbọ́n ìtafẹ́ sọ ni pé ṣéwé kan wà ní fàtòkọ̀rìjú lánàá. Ẹ jẹ́ ká rí ìwé yìí ná ká wá fi sí ẹ̀gbẹ́ Al-Qur'an. Ayé pé tá a bá rí ìwé yìí ó dàbí bọ́lọ̀ bá ṣe sọ ní bá ṣe báwọn bàbá tó máa ń sọ̀tàn yẹn fún wa náà nìyẹn. Ìyẹn ṣe mọ̀ oríṣiríṣi ọ̀nà la fi máa ń mọ̀tàn. Àwọn ìtàn kan wà àrọ́bá ni, ṣùgbọ́n tí wàá rákọ̀ sílẹ̀ báyìí ọba tó dá wa ó ti fi ìwé ránṣẹ́ sí wa. Nínú ìwé yìí Al-Qur'an, ọlọ́ọ̀ba àlékè ọlọ́ọba dẹ́dà tó wà kí nǹkan tó máa bẹ, tó ń wà nígbà tí nǹkan ń bẹ tán, tí ó tún máa wà nígbà tí ò bá sí nǹkan kan mọ́. Ọlọ́ọ̀ba yìí ó wá ń sọ ìtàn bí ẹbọ gan ṣe délé ayé fún wa. Nínú Al-Qur'an nígbà tí ọlọ́ọ̀ba àlékè ọlá ń sọ̀rọ̀ Ànábì Nuh tàbá ní Nuh alayhi salatu wassalam. Ọlọ́ọ̀bá ní àwọn èèyàn rẹ̀ ń sọ fún wípé wa qalu la tadharunna alihatakum wa la tadharunna wadda wa la suwa'a wa la yaghutha wa ya'uqa wa nasra. Àwọn ìjọ ń sọ fún pé irọ́ o, wọ́n sọ fúnra wọn, ẹ má fi ojú pọ̀n àwọn bàbá yín lẹ̀ o. Ẹ̀sìn Wadda, ẹ̀sìn ìníkan, ẹ̀sìn Nasra, ẹ̀sìn Yahoo, irọ́. Báwa náà ṣe máa ń kà lónìí, ẹ̀sìn Ògún, ẹ̀sìn Ọ̀pẹ̀lẹ̀, ẹ̀sìn Ifá. Bó ṣe sọ fún Ànábì Nuh nìyẹn, la tadharunna alihatakum. Ẹ má fi, kí ló wá ń sọ, kí ló ń sọ? Ṣáàmù ìgbà tán bí ni, kí ni ìlú à ń sọ? Ẹ má fi nǹkan bàbá yín ṣe sílẹ̀. Ká má fa ọ̀rọ̀ gùn tó dáa fi kọ́kọ́ fẹ́ wò pé ṣáwọn bàbá tiwa náà lẹ̀ Yorùbá àbáwọn gan náà ti wà láyé rí ni nígbà Ànábì Nuh, àbọ̀n ṣáájú Ànábì Nuh àgàndé ni, àbí káwò àbí ṣáájú Ànábì Nuh àgàn lògbà ni. Tí wọ́n bá síwájú Ànábì Nuh tán síwájú rẹ̀ lògbà, a jẹ́ pé ìtàn tọ́lọ̀ bá ń sọ fún Al-Qur'ani ó síwájú ìtàn àwọn bàbá tiwa nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ látara rẹ̀. Báwo ló ṣe lọ? Àwọn orúkọ wọ̀nyí ká kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé láàrin ìgbà tọ́lọ̀ bá àlékiọlá bó ṣe wà nínú Al-Qur'ani, tọ́lọ̀ bá àlékiọlá tó dá Ádámà alayhi salam àti ìgbà tí ọlọ́ọ̀bá àlékiọlá tó gbé ànábì rẹ̀ Nuhu tó gbé dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́, a jẹ́ kó yé wa wípé ìran mẹ́wàá gẹ́gẹ́ bó ṣe wà nínú hadith Ibn Abbas. Àwọn ilé ìdáhùn pé hadith wo náà ló tó wá sọ ní gbogbo ẹ̀ náà máa ṣàlàyé later on inshallah rahman ká mú sọ́wọ́ ká ṣàkọ́kọ́ gbà báyìí náà pé ìwọ náà ní sọ̀rọ̀ náà a máa ṣàlàyé yẹn pẹ̀lú Ọlọ́run ọba torí káráyè tètè reach objective wa goal wa. Ẹ jẹ́ ká skip bẹ́yẹn, a máa padà wá síbi hadith inshallah. So wípé ìran mẹ́wàá ló ń bẹ láàrin Ádámà àti Ànábì Nuhu, gbogbo wọn pátápátá wọ́n ń sin Ọlọ́run ọba tó dá wọn. Gbogbo wọn pátápátá wọ́n ń sin Ọlọ́run ọba tí ó dá wọn. Ṣùgbọ́n àwọn orúkọ tá a dárúkọ yìí, Wadda ni, Yaghutha ni, Nasra ni, oríṣi àwọn orúkọ tá a dárúkọ yìí, wọ́n ní àwọn èèyàn rere ni wọ́n síwájú Ànábì Nuhu. Àwọn èèyàn dáadáa ni wọ́n. Rijalun salihun. Ṣùgbọ́n nígbà tó wá ṣe tó débì kan, fahawha shaytan ila qawmihim. Nígbà táwọn kú, àwọn èèyàn wọ̀nyí tán kú tán. Falamma halaku, nígbà tán kú tán, shaytan ó inspire àwọn èèyàn wọ̀nyí pé a ní síbù
ala majalisihim ansaba. Ẹ mọ̀ bí èrè tẹ́ fi máa remember wọn lásìkò tá a wà yẹn lè sọ pé just make a picture of them. Or do you have their pictures at home? Ẹ jẹ́ ká kàn ṣe frame ká gbé síbi tán máa ń jókòó sí ká fi máa rántí wọn. Falam yu'bad, wọn sì wọn o nígbà tí wọ́n ṣe léyìí ṣé mo ṣàìtàn ni ẹni tó fẹ́ mú wọn sì wọn kò dẹ̀ pa wọ́n láṣẹ kán máa sìn wọn. Ṣùgbọ́n nígbà tí ìgbà wá lọ wa nusiya al-ilm, ìdí ìmọ̀ dídán fi ṣe nǹkan tán ṣe yìí, ìgbà tí ìmọ̀ ẹ̀ tó ti lọ táwọn èèyàn ti gbàgbé, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣàìtàn padà wá tún mí sí wọn pé ṣe kàn rò pé àwọn bàbá yìí kàn máa ń ṣe pé wá dà báwo ni o mo mà láìkì rẹ wá bóò ni yàgùsà ọ̀run rẹ o wá ti máa gbádùn lọ́rùn báyìí o. Rárá, kì í ṣe táwọn bàbá yín máa ń ṣe nìyẹn o. Àwọn bàbá yín máa ń bọ wọ́n ni wọ́n máa ń jọ́sìn fún wọn ni. Gẹ́gẹ́ bí tábà náà bá wá gbé sílẹ̀ Yorùbá, a máa ní nígbà tí Ṣàngó ń bẹ láyé, ǹjẹ́ àwọn tó ń bẹ láyé pẹ̀lú Ṣàngó ṣé wọ́n bọ Ṣàngó bí? Ẹ jẹ́ ká bára wa sòdodo. Ilé ayé ni rọ́mọ ọ̀run ògbèké. Ṣé ǹjẹ́ wọ́n bá wọ́n sin Ṣàngó láyé? Ìgbà tí Ṣàngó wà nínú oyún mọ́mì rẹ̀, Ọya ń kọ́, Ọ̀ṣun ni, Ọbàtálá. Ta ni àwọn ẹni tó ti ṣíwájú kí ni wọ́n ń sìn? Eléyìí ní ìbẹ̀rẹ̀ ẹbọ ṣíṣe nílé ayé, gẹ́gẹ́ bí Ọlọ́run ọba tó dálé ayé, gẹ́gẹ́ bí ó ṣe sọ fún wa. Ká má gbàgbé, òun lọ́lọ́run ọba tó ń bẹ lánàá, tó ń bẹ lónìí, nígbà tí ayé ò bá ní jáyé mọ́, òun lọ́ba tí ó máa bẹ̀gbẹ̀ rẹ̀. Nífẹ̀ẹ́ gbàsìkò wa, ẹ̀kọ́ pọ̀ nínú ìtàn tá sọ yìí. Ṣùgbọ́n nǹkan tí a kàn máa dìmú lọ́wọ́ lè ní ni wípé Al-Qur'an ó wá láti wá ṣàlàyé nǹkan fún wa yékéyéké, nǹkan tí ò yé wa ni, kódà tó ṣe papọ̀ mọ́ pé ẹbọ kí ṣàwa Yorùbá ni Ọlọ́run bá sọ Al-Qur'an kalẹ̀ fún dára. Ọlọ́run bá sọ Al-Qur'an lil alamin, fún gbogbo àgbálá ayé, nítorí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní ànábì ìgbẹ̀yìn ìgbà tí ò ní sí ànábì míì mọ́ lẹ́yìn rẹ̀. Lọ́lọ́ba alékọ́lá sọ wípé wa ma arsalnaka illa rahmatan lil alamin. Àrán wọ Muhammad sallallahu alaihi wa sallam àfi kó jẹ́ ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo àgbáyé, kì í ṣe pé lil arab lára, li qawmik rárá. Ẹ̀rí pé tọ́lọ́run bá sọ̀rọ̀ Nuh akínìkan li qawmihi, ìgbà tí Nuh sọ fáwọn èèyàn rẹ̀, tẹ́lẹ̀ Jésù sọ fáwọn èèyàn rẹ̀, eléyìí sọ fáwọn èèyàn rẹ̀ rárá. Nígbà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ń sọ fún ẹ̀yin ènìyàn. Ibi báyìí ni a ti dúró lénìí. Pẹ̀lú ògo Ọlọ́run ọba, ní ìbánisọ̀rọ̀ wa tí ó tún bọ̀ ní ètò èyí tó ń bọ̀, òun ni a máa wò pé báwo ni nígbà tí àṣìbà máa ń gbọ́ pé ilé ayé parẹ́ láyé Nuha, báwo wọ́n ṣe bí ẹbọ yẹn náà ti parẹ́, báwo lẹbọ tó ṣe wá bẹ̀rẹ̀ padà láyé ẹlẹ́ẹ̀kejì? Kára yìí ká fi tó títí, báwo lẹbọ ṣe wá délé ayé lénìí? Pẹ̀lú ògo Ọlọ́run ọba àlekèọlá, ibi tí a ti tẹ̀síwájú ní orí ètò wa tó ń bọ̀ nìyẹn. Orúkọ mi òun náà sì ni Ishaq Abu Abdurrahman àti Abu Fatima Ọlọ́run ní Ṣọlá Al-Luthee. Títí di ìgbà tí a tún pàdé pẹ̀lú ògo Ọlọ́run ọba àlekèọlá, ó dìgbà náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo ààrẹ bọ́ ní èmi ò ní àti wípé Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ́ ní èmi ò ní mo ní Òkè Ìbàdàn sẹ́ ààrẹ.